الصابرين الصفير الصا ثم الإطباق والاستعلاء معه. نعم. الصابر نعم كذا. الصابرين الصابرين نعم. الصابرين والصادقين والقانتين رقق الجنة نعم. والمنفقين والمستغفرين بالأسحار. Islam was brought for colonization and land grabbing. Mi ò yẹ ṣe máa sọ àwọn nǹkan yìí pé ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá bà ayé wa jẹ́ ni. Wọ́n á gba èdè wa, wọ́n á sọ fún wa pé èdè tá à ń sọ ò dáa, wọ́n á fún wa ní èdè Lárúbáwá. Wọ́n á gba orúkọ wa, wọ́n á ní orúkọ tá à ń jẹ́ ò dáa, wọ́n á fún wa ní orúkọ Lárúbáwá. Wọ́n á gba ìmúra wa, wọ́n á ní ìmúra wa ò dáa, wọ́n á fún wa ní ìmúra Lárúbáwá. Wọ́n á gba àṣà wa, wọ́n á ní àṣà wa ò dáa, wọ́n á fún wa ní àṣà Lárúbáwá. Wọ́n á gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, wọ́n á ní kò dáa o. Wọ́n á fún wa ní Allah Lárúbáwá, Olúwa ilé Kaaba, ṣìgìdìdẹ ní eré ọlọ́wọ́ ọ̀tún méjì. Ẹ wo nǹkan táwọn arákùnrin yìí ń kà. Èdè elédè ni wọ́n ń kà, ni wọ́n ń tiraka láti pè. Irọ́ lásán dẹ̀ ni. Kí ni ìtumọ̀ nǹkan tí wọ́n ń kà yìí? Àyá Kùránì tí wọ́n ń kà yìí, ó wà ní Quran chapter 3 verse 17. Kí ni nǹkan tó sọ ní èdè abínibí? Quran chapter 3 verse 17 ó ní ọgbà ìdẹ̀ra yẹn wà fún àwọn onísùúrù, àwọn olódodo, àwọn olùtẹ̀lé àṣẹ Àláhù, àwọn olùnáwó fẹ́sìn àti àwọn olùtọrọ àforíjì ní àsìkò sàárì. Ìtumọ̀ ènìyàn ni wọ́n wà sọ́díkì iná wàs. Ẹ̀rí irọ́ lásán ni ẹ̀sìn Islam. Wọ́n gbé wá láti wá fi bà ayé wa jẹ́ ni. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Allah dà gẹ́gẹ́ bí àwọn local deities wa Ògún, Ṣàngó, Ọbàtálá. Tá a bá fẹ́ bọ wọ́n, èdè Yorùbá la máa fi bọ wọ́n. Òyìnbó ò bá wà kó náà òun fẹ́ bọ Ṣàngó, òun fẹ́ bọ Ògún, èdè Yorùbá ló máa fi bọ. Tẹ́ ẹ bá fẹ́ bọ Allah tàbí ẹ fẹ́ sin Allah, èdè Lárúbáwá lẹ máa fi sìn, torí wípé àwa kọ́ la ni Allah, Olúwa ilé Kaaba ni àwọn Lárúbáwá ló ní. Àwa ò dẹ̀ kì í ṣe Lárúbáwá. Wọ́n gbé ẹ̀sìn Islam wá láti wá fi sọ wá di Lárúbáwá, kí wọ́n gba agbára wa, kí wọ́n gba àṣà wa, kí wọ́n yí padà sí ti Lárúbáwá. Àwọn ọmọ Lárúbáwá máa wá sí orí ilẹ̀ wa, wọ́n máa wá ní kọ̀ọ̀kan èjèèjì. Wọ́n á máa fẹ́ nínú àwọn ọmọ wa, wọ́n á wá dàárín wa rú, wọ́n á wá pa gbogbo àwọn dúdú, wọ́n á lé wọn dànù sínú igbó, wọ́n á wá gba ìjọba lọ́wọ́ wa, wọ́n á wá gba ilẹ̀ wa. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní Egypt, àwọn dúdú ló ń gbé Egypt, àwọn dúdú bẹ̀dà. Morocco, àwọn dúdú bẹ̀dà. Algeria bákan náà, Tunisia bákan náà, Libya bákan náà. Wọ́n fẹ́ ṣe gbogbo àwọn ará bí àwọn Lárúbáwá yìí, wọ́n kórìíra ìran aláwọ̀ dúdú. Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa. Wọ́n ní Allah ló ní ilẹ̀. Ẹ̀yin ọmọ Oòduà ẹ jí. Irọ́ lásán ni Islam. Paracetamol 10 naira. Ó ní agbára ju Allah lọ. Allah ò lè ṣe nǹkan kan. Àwọn Mùsùlùmí ni wọ́n ń jà fún Allah. Àwọn ló ń pààyàn fún Allah. Tẹ́ bá wo inú Quran, ẹ pa wọ́n, ẹ pa wọ́n. Allah ò lè sí níbi tí wọ́n bá ti ń tún nǹkan ṣe, àfi ibi tí wọ́n bá ti ń ba nǹkan jẹ́. Ẹ lọ wo Quran látòkè délẹ̀. Kò síbì kankan tí Allah ti sọ fún àwọn Mùsùlùmí pé kán tún ayé ṣe, kán tún bì kan ṣe, àfi pé kí wọ́n bàjẹ́. Ẹ pa wọ́n. Tó bá yẹ pé Allah ló fún wa lẹ́mìí, kò ní máa sọ wípé káwọn Mùsùlùmí tún máa gba ẹ̀mí lẹ́nu àwọn ènìyàn. Irọ́ lásán ni. Wọ́n gbé Allah wá láti wá fi gbá wa ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà.